kí a darí máìkì lọ fún àgbàlagbà àṣẹ tọ́lọ̀ fi sí i lẹ́nu bàbá ọlọ́run mọ́jọ tán láíláí ẹ ti ń bẹ lọ́hùn lásán kọ́ ni kéèyàn ọmọ káwọn èèyàn ọmọ jòkó níwájú èèyàn àwọn èèyàn gbọ́n ọlọ́run ló ṣe yín bẹ́ẹ̀ ẹ dákun ẹ dìde bàbá ọlọ́run ò ní jẹ́ káṣẹ náà tán láíláí ẹ já ṣe àmì fún wọn. àmín. ahlan wa sahlan. ya sayyida sadati ji'tuka qasidan arju ridaka wa hatami bihimaka wallahi ya khayral khalaiqi inna li أعوذ بالله من الشيطان الرجيم. نعم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. mo lérò pé tó yẹ Muhammad aṣọ wà níbí báyìí lẹ́ni. صلى الله عليه وسلم. gbogbo ẹni bá mọ̀ pé jíjókòó òun níbí lónìí òun wá sóríire ni tí orí ibú òsì ní gbẹ̀yìn ẹ̀ mọ́ kó ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ànábì pọ̀ gan níjókòó lẹ̀ yìí gan kọjá bá sẹ́yìn òbí Muhammad yìí ẹ̀ bá ń kí Muhammad dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ kí ànábì kínú mi dùn. wa yawma wusulil hashimi ila duna. ìṣẹ́jú márùn-ún péré náà wọ́n fún mi. la atyabu ayyami li qawmi Muhammadin. mo fi àná Muhammad kí gbogbo àwọn sallallahu alayhi olóríire wa sallam. gbogbo àwọn olóríire èèyàn tó ń bẹ níbí báyìí sallallahu alayhi wa sallam. orí ibú ò ní gbẹ̀yìn oríire ní kọ̀ọ̀kan wa. Ina. bàbá wa Sheikh Ahmed Al-Mukhtar Hafidhakumullahu ra'akum. nítorí odidi orí kan nítorí odidi orí kan ni igba orí fi wà níbí báyìí lẹ́ni. Allahu akbar. Sheikh Ahmed Adamallahu hayatahu. Al-Mukhtar Sheikhu. ẹni bá ṣe ṣéwù dáadáa ò ní sórí ibú láyé. Sheikhu. Sheikh Ahmed Al-Mukhtar nítorí orí kan odidi orí kan ni igba orí fi wà níbí báyìí bó o lẹ ṣe ṣe. Ya Ahmadul Mukhtar. Ya Ahmadul Mukhtar. mi ò lọ́rọ̀ kankan tí mo fẹ́ sọ kọjá pé. Ya Ahmadul Mukhtar bil Mukhtari. Sheikh Ahmed Al-Mukhtar bil Mukhtari. ọlọ́run máa mà ó dá yín sàlẹ́sà nínú àwọn ẹ̀dá nínú àwọn èèyàn ọlọ́run dá yín sàlẹ́sà. Ya Ahmadul Mukhtar bil Mukhtari. dídá yín ò yé èèyàn Allahu akbar. dídá yín rú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú pé bóò ni Sheikh Ahmed àti ń ṣe é ní lital fadaya ya akhil abrari. Sheikh Ahmed ẹni ẹ̀sà ní Allah. ẹni ẹ̀sà ní. ní lital fadaya. ìrẹ́ èèyàn mẹ́ta kan ń bẹ tó ní ibú òní ṣe wọ́n láíláí. Karamakumullah. ìrẹ́ èèyàn mẹ́ta kan ń bẹ ó ní ibú òní gbẹ̀yìn ọ̀rọ̀ wọn. Tani. ìrẹ́ èèyàn mẹ́ta kan ń bẹ tó ní ibú òní súnmọ́ wọn láíláí. Sheikh Ahmed Al-Mukhtar. Adamallahu hayatakum. ìrẹ́ èèyàn alákọ̀ọ́kọ́ Akramakumullah. òun lẹni tí ó ríra rẹ̀ pé ẹni yìí mo jù ú lọ ó mọ̀ pé òun jù ú lọ ó tún wá tẹríba fún. ní lital fadaya ya akhil abrari. gbogbo ẹ̀dá tí ò bá ní sórí ibú láyé yóò ní tẹríba. Sheikh Ahmed Al-Mukhtar níbo lẹ ti yan rí ìtẹríba yín kún kẹ́kẹ́ ó kún kẹ́kẹ́ ó kún kẹ́kẹ́. ní lital fadaya ya akhil
الأبرار Sheikh Ahmed نلت الفضائل يا أخي الأبرار. orí ibú kò lè bá gbogbo ẹni bá ń tẹríba láyé. إن شاء الله. gbàgbé ẹ̀ kò sá lóògùn kò sá ń tírà Sheikh Ahmed ti gòkè wọn ò lè jábọ́. آمين. ولقد وصلت فبالصلاة مكانة. ẹlẹ́ẹ̀kejì nínú ẹni tó ní bú òní balẹ̀ ni ti ń tọrẹ. Sheikh Ahmed bó o lẹ ti ń rí i bó o lẹ ṣe ń ṣe é. àná Muhammad máa fi ti yín púpọ̀. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni bá ń tọrẹ láyé tí ń tọrẹ láyé orí bú òní ṣe Sheikh Ahmed ẹjọ́ ànábì. sallallahu alayhi wa sallam. فكأنما أنت النبي محمد. فكأنما أنت النبي محمد. فكأنما أنت النبي محمد. فكأنما أنت النبي محمد. فكأنما أنصارك الأنصار. فكأنما أنصارك الأنصار. Sheikh Ahmed. فكأنما. gbogbo ìwà tọ́lọ́hún fi ròyìn ànábì gbogbo ẹ̀ sì wá pẹ́ sára yín. أنت النبي محمد. ẹlẹ́ẹ̀kẹta ẹni bá ti ní òní sórí ibú òun làníyàn. Allah respect ẹ confam ẹ lánìyàn gan. الله أكبر. tẹ̀gàn kọ́. قلبا ونية. àníyàn yín da ó dùn ó sweet ó rẹwà. ọlọ́run tó gbé yín lẹ̀ kò sí etí mo fẹ́ gbà níbi kẹ́kù. gbogbo bí ọmọ tí ń bẹ ibẹ̀ lónìí ẹ̀nà kẹ́lí Sheikh Abdul Mukhtar ẹ̀nà kẹ́sí wọn. Allah. kò sí etí mo fẹ́ gbà níbi kẹ́kù. Sita fẹ́ gbà ń bẹ́ẹ̀. kò sí etí mo fẹ́ gbà níbi kẹ́ jábọ́. kò sí etí mo fẹ́ gbà níbi kẹ́ mẹ́jẹ̀yìn mọ́. إنا بكم فيكون نسأل ربنا. mo fi agbára ọlọ́run àtàṣe rẹ̀ tí ń jẹ́ kún fún yakun. بكم فيكون. ó láwọn tó bí lọ́dọ̀ ọlọ́run Sheikh Ahmed ẹ̀ ní jábọ́. نسأل ربنا لكم الزيادة دون ما الأشرار. gbogbo ẹni bẹ́ẹ̀ nìkan Sheikh Abdul Mukhtar orí ibú òní tẹ́sẹ̀ láyé. إنا بكم فيكون. Sheikh Ahmed Al-Mukhtar. إنا بكم فيكون. nítorí tí yín láti lọrin láti kú òun lé pé Sheikh Ahmedu ẹ̀yàn òbúdọ̀ mísì àyè yìí. إنا بكم فيكون. ọlá àwọn tẹ́ ẹ jókòó tì ọlá àwọn tó bí ẹ̀ nípa rẹ̀. نسأل ربنا. بالعزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Baba Suleiman Kun Fayakun Ọlọ́run ní jẹ́ kí yányá ó tán lọ́rọ̀ yín ẹ ṣe àmì fún wọn ẹ mánéjì àsìkò yẹn púpọ̀ ẹ sì ṣe wá láǹfààní gbogbo ń tẹ́lẹ̀ fún Baba Al-Mukhtar abẹ́ Ọlọ́run kó bá wa ṣe àdípele rẹ̀ fẹ́yìn náà ẹ já ní amina bí aki innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. So I must not fail to represent to appreciate the presence of our special guest. Màá kí wọn láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ bẹ̀rẹ̀ látòrí bàbá wa Sheikh Jamaluddin Musa Yahya Agboola ọmọ àwọn ẹni Ọlọ́run kò ní bàjẹ́ láíláí. Mo kí yín mo kí bàbá wa Al-Hafiz bàbá wa Wóyẹmí bàbá wa Sheikh Ahmed Gbodofu àwọn recognize the presence ti yín náà. Mo ń kí alájà wa ìyá kékeré Èkó tẹ́ bá ń gbọ́ ìhín lógo yẹn nìyẹn. Èmi máa gbádùn wọn bí òyìnbó ṣe wọ́n gbádùn sìgá ni kò ní bàjẹ́ fún yín láíláí. Mo kí bàbá wa Sheikh Abdulhamid Tefutu àwọn àti wọn ni níjọ Ailala a sì gbádùn wọn púpọ̀. Bàbá tí wọ́n lónìí bàbá wa Sheikh Saheed Mubarak akí wọn akí dìde wọn àfi bàbá wa Ọlọ́run dáre àfi kí wọn island wa silent àti kí àwọn afáwà tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn akí àwọn Sheikh wa Al-Mubarak
Kéwúyẹmí bàbá àgbà Ajíbọ́lá ń sọ̀rọ̀ kò ní tán láéláé kò sì ní bàjẹ́ ọlọ́lá ilaha illallah. Bàbá Sheikh Saheed bẹ́ẹ̀ ni olúwa.